lórí ọ̀rọ̀ Destiny Boy, ẹ jẹ́ n ṣàdúrà fún àbí Ọlọ́run bá elédùà k'Ọlọ́run bá kó bá wa ṣàforíjì fún tọ́ra ṣèwádìí pé wọ́n la lè ṣàdúrà fún. Àmọ́ gbogbo ẹ̀yin àfáà tẹ́ ẹ yí àwọn òbí Destiny Boy tẹ́ ẹ yí wọn ká, Abdulhafiz tẹ́ ẹ yí Destiny Boy ká, iṣẹ́ yín mẹ́hẹ o. Gbogbo ń tẹ́ ẹ ṣe lójú ayé Destiny Boy àti nígbà òkú tán, Ọlọ́run ó bí yín o, èyí ò lọ báhun. Ẹlẹ́ẹ̀kejì pé babaláwo tí àwọn èèyàn ń sọ pé ọ̀dọ̀ ẹ̀ ni Destiny Boy dákẹ́ sí, tí àwọn òbí Destiny Boy pàápàá jùlọ ìyá rẹ̀ tí wọ́n wá sórí ọ̀rọ̀ ẹgbẹ́ pé kì í sọ̀dọ̀ ẹ̀ lọ dákẹ́ sí. Ẹ dákun, babaláwo yìí ṣé wọ́n ṣiṣẹ́ mi lẹ́yìn pé àdìfá pé iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọgbọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kan lósì àárín ọpọ́n fáìtà ọ̀run bá a fẹ́ mọ lójú ayé nàìjíríà fẹ́ báyìí báyìí níwò yìí wàá lò gẹ́rẹ́ta. Ẹ dákun, ṣiṣẹ́ wọn jù bá ń lọ àkọnù ṣiṣẹ́ wọn tó wá kọjá pé bóyá ẹsẹ̀ yọnú ẹsẹ̀ agbẹ́rẹ́ àṣẹ nǹkan kan àtẹ̀fá fún yẹn. Ẹ dákun, ṣe iṣẹ́ tó ń ṣiṣẹ́ mi lẹ́yìn ẹ̀. Kí ló jẹ́ kí n béèrè ni pé lákọ̀ọ́kọ́ ni pé ẹ jẹ́ akọ wọlé yìí náà. Ẹ wọlé tẹ̀ ń wò yìí, ilé arákùnrin tí wọ́n ń pè ní ọba ìlú yìí o, kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún oore kan ò tóbi jù láti ṣe fún ẹ̀dá lọ́dọ̀ ọba elédùà. Àmọ́ ẹ jẹ́ abira lé pé iṣẹ́ kí ni èèyàn gbé kalẹ̀ tí yóò fi ní nǹkan bàǹtàbàǹtà tó báyìí. Tó tá a bá wọlé dáadáa, tá a bá wo àwọn ìntìríọ̀ rẹ̀, àwọn ilé ẹ̀wọ̀n rẹ̀, tá a bá wò dáadáa pẹ̀lú ìntìríọ̀ rẹ̀ yìí, kí n mọ́ tàn wá, ilé yìí tí ó bá wọ 500 million, tí ó bá ju 500 million lọ, yóò jẹ́ 500 million láwọn tó jẹ́ fálú àti rẹ́rẹ́tì lé ẹ̀yin náà wò. Kì í ṣe kílé èèyàn ń tà tí yóò fi gbádùn ilé kalẹ̀, àti pé kí lọ́jọ́ orí ẹ̀ tẹ́ ń pè lọ́ba ìlú ìgan. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn iléeṣẹ́ agbófinró ọyẹ wọn ó pe ọba ìlú tí wọ́n ó béèrè ọ̀rọ̀ kan àbí kejì lọ́wọ́ ẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́, kó lè jẹ́kọ̀ọ́ fún gbogbo àti tí wọ́n jẹ́ ọ̀dọ́ náà wà nídìí irú iṣẹ́ báyìí. Torí pé gbogbo bá jẹ lọ, Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n ó jẹbọ, tọ́gbọ̀n bá jẹbọ á sì kíni ẹ parí ìyókù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ̀yin yẹn wá, Destiny Boy ti kú, ó ti lọ, Abdulhafiz kíni ó ti lọ. Àmọ́ àwọn òbí Destiny Boy ẹ ṣe dáadáa o, pàápàá jùlọ ìyá ẹ ṣe dáadáa o. Lára ẹni tó kó bá rìn àjò ayé Abdulhafiz Destiny Boy, ìyá rẹ̀ jẹ́ kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ orí tẹ̀ náà fi wá bímọ yìí ó kéré lọ́fà tó fi rí bẹ́ẹ̀, àbí ká sọ pé bàbá rẹ̀ náà ọjọ́ orí tiẹ̀ náà kéré tó fi bí bí àná ló fi tẹ́ bá wo àwọn méjèèjì dáadáa, ìwọ bàbá àtìyá tẹ́ bá wò wọn dáadáa àwọn náà kéré, ọjọ́ orí wọn kéré. Destiny Boy ọwọ́ 22, ẹ̀gbọ́n rẹ̀ ló sùn lẹ́gbọ̀n tí àwọn ìyá àti bàbá rẹ̀ jù báyìí lọ. Lọ́jọ́ pàṣẹ tí wọ́n bímọ gan sí kíni o, wọ́n kéré ńgbà náà. Èèyàn á máa kéré náà tẹ́yìn ó bímọ lọ́jọ́ tọ́jú orí yóò kéré báyìí. Ṣùgbọ́n tí èèyàn bá náà bá lọ́jọ́ wájú dáadáa, tí èèyàn sì fara, tí èèyàn sì ní èròǹgbà tó dá lórí àlámọ̀ ìyá rẹ̀, ẹ mọ̀ jẹ́ àtàrà wa jẹ, èèyàn ò láṣeyọrí. Ṣùgbọ́n ọwọ́ tẹ́ fi mú Destiny Boy yìí kò dáa. Bó ti jẹ́ pé kódà kò jẹ́ pé kádàrá rẹ̀ tó yàn àsìkò yìí ni, kódà kò jẹ́ pé àìsàn kan ṣe, kò yẹ kí irú Destiny Boy kọ́ bá rẹ̀ ní orúkọ tó bá rẹ̀ yìí. Àmọ́ ẹ mọ̀ jẹ́ àmọ́ tún jù kí n padà lọ bẹ̀rẹ̀ tí mo ti ń bọ̀. Ẹ̀yin iléeṣẹ́ ọlọ́pàá àtẹ̀yin tẹ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tẹ́ jẹ́ human rights activist, ẹ bá ní bèrè lọ́wọ́ ọba ìlú iṣẹ́ kí ni wọ́n ń ṣe, àti pé kí ló da àwọn àti Destiny Boy papọ̀. Ẹ rí i pé yàrá sọ pé wọ́n máa ń fáwọn lówó, wọ́n máa ń ṣe gbá, wọ́n máa ń ṣàwo, wọ́n máa ń ṣe nǹkan kan. Gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ràn owó ju ní tí ó jẹ lọ báyìí, jẹ́ pé ní tí ó jẹ lásán ní ń wò, jẹ́ pé kò rò ní tí ó jẹ, ibi wọn padà parí ọ̀rọ̀ wọn sí níbi àbámọ̀ náà ni. Ẹ̀yin yẹn wá, èmi ò bu babaláwo, ẹbí àkọ́kọ́ láàbù tó fọ gorí ẹ̀fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. Ìbọn iṣẹ́ ìwádìí ta sọ pé kó lè jẹ́kọ̀ọ́ fáwọn, torí gbogbo táwọn ọ̀dọ́ rí tí wọ́n fi ń ṣìwà wúré o, gbogbo táwọn ọ̀dọ́ ṣe kíni tí wọ́n fi ń ṣìwà wúré o, iṣẹ́ kíni abaláwo ẹ̀sìn lẹ́yìn níta kàálẹ̀ ìṣẹ́ tó níṣẹ́ mi ìṣẹ́ nítorí kéèyàn tó lè owó tó ilé tó báyìí, kéèyàn tó lè kọ́lé tó worth 500 million lọ sókè, yóò ti ní téèyàn ti bá dé nínú ayé. Ẹ pé iṣẹ́ téèyàn ṣe, àbí content creator ni wọ́n ní, tó bá bí content creator ni wọ́n, àwọn content creator náà máa tàn yàn jẹ ní orí ẹ̀rọ agbágbé. Wọ́n lọ ti ra lé kíní kan billion, ó ra kíní kan million. Àlùkà á lọ pàdé wájú Ọlọ́run níbi táti lọ jẹ́jọ́ gangan gbogbo tá a gbáyé ṣe. Ẹ ló ń fẹ́ gbé ọmọ Yorùbá kí n tó máa lọ, ìjájọ pawọ́pọ̀ ṣàdúrà fún Destiny Boy, ọba elédùà yóò foríjì o.